Àwọn ọmọ Yorùbá ti fárígá, wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni ó bá dalẹ̀ òun láfi kó fá. Ṣé lóòótọ́ ni Sunday Igboho dalẹ̀? ń pilẹ̀ àwọn fídíò kan fún yín lórí fọ́nrán yìí. Àjọ wa yànnàná ẹ̀ àti pé kí làwọn ènìyàn sọ lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ àjàgbara fọ́mọ Yorùbá èèyàn Sunday Igboho tó jọyìn ẹgbẹ́ APC, ẹgbẹ́ Bọ́lá Ahmed Tinubu, lẹ́yìn ìgbà tí wọ́n túlẹ̀ láti inú Kòtónú. Ẹ má lọ bí kankan, ẹ kọ́kọ́ wo fọ́nrán náà yín tún wá mọ àwọn fọ́nrán kọ̀ọ̀kan fún yín. Àjọ wa wò á tún wá wo táwọn ènìyàn sọ. Ṣé lóòótọ́ ni Sunday Igboho dalẹ̀ ọmọ Yorùbá, àbí ó fẹ́ san ẹ̀san oore eléyìí tí Bọ́lá Ahmed Tinubu èèyàn ààrẹ pírẹsidẹ̀ntì wa tó ń gbìyànjú àti lọ táàmù ẹlẹ́ẹ̀kejì, ó fẹ́ san oore tó sọ fún. Mò ń bọ̀ náà. Kìí ṣe ìròyìn mọ́ pé Sunday Igboho ti jọyìn ẹgbẹ́ APC láti ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu èèyàn ààrẹ pírẹsidẹ̀ntì wa. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Sunday Igboho jọyìn ẹgbẹ́ APC, àwọn ènìyàn ti sọ wípé ó dalẹ̀ ọmọ Yorùbá ni. Mò ń bọ̀ náà, ẹ já kọ́kọ́ wo fídíò tí Sunday Igboho sí lẹ́yìn ìgbà tí Bọ́lá Ahmed Tinubu tó túlẹ̀ nínú àhámọ́ tí ààrẹ wa nígbà kan nìyẹn President Buhari tó túlẹ̀. Mò ń bọ̀ náà, ẹ má lọ bí kankan, ká wá wo táwọn ènìyàn sọ. Ṣé lóòótọ́ ló dalẹ̀ ni? Wèrè tó ní mo sẹ́yìn Tinubu yẹn, ṣé babalá bàbá rẹ̀ lè gbà nílẹ̀? Bàbá rẹ̀ ò lè gbà nílẹ̀. Bàbá rẹ̀ kò lè gbà nílẹ̀. Àwọn tí mo fọ́ ọ̀rọ̀ rẹ̀ agbára mi, ó ju agbára mi lọ. Odidi orílẹ̀-èdè là ń bá jà. Orílẹ̀-èdè kan là ń bá jà. Kì í ṣe local government. Kì í ṣe state là ń bá jà. Federal government ni. A gbìyànjú agbára wa wò ní. Bá a bá jẹ lọ. Má bá a sì ti jẹ lọ náà. Gbogbo wa lájọ mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bí wọ́n ṣe tú Sunday Igboho lẹ̀ lẹ́yìn ìgbà tí ọba Rasidi Ládọjà tó lọ bá nílùú Àbújá. Iná ni wọ́n tó yọ orúkọ Sunday Igboho kúrò nínú blacklist eléyìí tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ gbọ́ fídíò tó sọ. Mò ń bọ̀ wá mú táwọn ènìyàn sọ wá fún yín lẹ́yìn ìgbà tí wọ́n rí i pé Sunday Igboho ti jọyìn ẹgbẹ́ APC láti ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu, pé wọ́n ní ọ̀dàlẹ̀ ni. Ẹ̀yin náà gbọ́ fọ́nrán tí mo fi hàn yín. Ó fi yé wa ń bẹ̀ pé gbogbo àwọn tí bá ń bóun ṣe sọ́pọ̀tì Tinubu, ǹjẹ́ ní bàbá ńlá kú wọn tí wọ́n lè gbà òun lẹ̀, àbí ta lórí tòun rò nígbà tó ń wà ní àhámọ́. Eléyìí ò lẹ́tìkẹ́. Ẹ yá wá wo táwọn ọmọ Yorùbá ń sọ èèyàn níkànnì ayélujára lẹ́yìn ìgbà tí wọ́n rí i pé Sunday Igboho pé kò bá má ti jẹ́wọ́, ó wá tún lọ ń dé káàpù ẹgbẹ́ APC lójú gbangba. Ṣé kó wá sọ wípé ìlàkàkà rẹ lórí pé a fẹ́ gba Yorùbá nation, ṣé ká sọ wípé ó ti dópin ni? Ẹ jẹ́ gbọ́n táwọn ènìyàn sọ níkànnì ayélujára. Ẹnìkan kọ síbẹ̀, ó ní he bowed to their terms and conditions. This is why they don't want to release Nnamdi Kanu, because he can never bow to them. This is why I never supported Fayose, saying Igbo can be easily bought. He's using us as a bait. He's using us as a bait, as they no send was never from a place. Eléyìí sọ yìí pé kí ni o, pé bóyá wọ́n ti fún Sunday Igboho, wọ́n ti fún un ní terms and conditions pé o gbọ́dọ̀ support ẹgbẹ́ wa tó bá mọ̀ pé ká fi ọ kúrò nínú àhámọ́. Ẹ jẹ́ àtúgbọ́n tẹ́lòmíì sọ. Ẹlòmíì tó kọ síbẹ̀, ó ní ó wá tàgì Fáyọ̀sé gangan. Ó ní you see, it was never about Yoruba people. Ó ní ẹ jẹ́ mọ́jẹ̀ ń tàn yín, Sunday Igboho ọjà fún ọmọ Yorùbá kankan. It was always political. Ó ní gbogbo ẹ̀ pátápátá òṣèlú ni wọ́n fi ń ṣe. Ó wá ní MDK yìí, Nnamdi Kanu will never do this, so they will do anything
not to see him free even if he go. Ó ní pé ó wá fi Sunday Igboho àti Nnamdi Kanu ó gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ó ní Nnamdi Kanu tóun mọ̀ kò lè ṣerú eléyìí láíláí. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn mi sẹ́ẹ̀rì pé ẹ̀yin náà mọ̀ pé Nnamdi Kanu ó wà nínú ẹ̀wọ̀n lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n ní Nnamdi Kanu kò lè gbà fún wọn láíláí bí kò wọ́n wá sẹ́gbẹ́ APC torí kí wọ́n lè bá ọ̀tún òun lẹ̀. Ẹja tún gbẹ́ tẹ́lòmíì tún sọ. Ẹni ní he will have maybe still be in detention kò bá sì tún Sunday Igboho ọba sì tún wà nínú àhámọ́ if he didn't agree to their binding tó bá jẹ́ pé gbogbo ohun tí wọ́n sọ fún tó bá jẹ́ pé kò tẹ̀lé. Ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ mi, oríṣiríṣi àwọn nǹkan, àwọn kan sọ wípé ihun tí Sunday Igboho ṣe ó kù díẹ̀ káàtó, pé gbogbo fìlẹ́ńgẹ́fìlẹ́ńgẹ́ rẹ̀ kóun fẹ́ gba Yorùbá nation tó ti wá dópin ni, pé ó yẹ kó jà tán kó dúró tán pátápátá pé tí ò bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ẹ gbọ́ kí ni èrò tiyín ẹ̀yin olólùfẹ́ mi? Ṣẹ́yìn lérò pé condition tí wọ́n fún Sunday Igboho ni pé ó gbọ́dọ̀ support ABC kó tó di pé àwọn ó túlẹ̀ nínú blacklist tó wà? Àbẹ́yìn tí ẹ̀ lérò tó rẹ́nìkan tí ẹ̀ sọ bẹ́ẹ̀, ó ní ẹ má jẹ́ n tàn yín, ó ní gbogbo ohun tí ń jà ń gbà náà, ó ní láti ní ààrẹ tọ́jọ́ ọmọ Yorùbá ni Sunday Igboho fi ń jà. Ó ní kété tí President Bola Ahmed Tinubu débẹ̀ eléyìí tó jẹ́ pé Yorùbá ni a ti rí pé Sunday Igboho ó ti ń sọ̀dálẹ̀ láti máa jà fún Yorùbá nation. Ọ̀rọ̀ náà tún wà ń tẹ́ni náà sọ. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tún mọ̀rọ̀ gbọ́, ẹ mọ̀rọ̀ wò, ẹ mọ̀ràn wò ju àwa tá à ń sọ lọ. Kí lèrò tiyín ẹ̀yin olólùfẹ́ mi? Ṣé ká sọ wípé bí Sunday Igboho ṣe join ẹgbẹ́ APC, ṣé ká sọ wípé ẹ̀yin náà mọ̀ ìpè lọ́wọ́lọ́wọ́ yìí wọn ó ti gbogbo ohun tí wọ́n bá sọ fún un pé kó ṣe ni yóò máa ṣe, ó ti wà lábẹ́ wọn. Tí túmọ̀ sí pé ó ṣeé ṣe kí Yorùbá nation tí wọ́n ń jà á fún kó má ṣeé ṣe mọ́ láíláí. Àbí kí ni èrò tiyín? Ẹ̀yin náà ti mọ̀ pé wọ́n ti fi kan gbà kan nù, wọ́n ti fi freedom ẹ̀ eléyìí tó jẹ́ pé ó lè sọ̀rọ̀ bó ṣe wù ú, wọ́n ti fi rà á pẹ̀lú pé wọ́n túlẹ̀ kúrò nínú blacklist. Tá a bá sì tún ní àwò náà mọ̀jà mọ́sálà máa kíkanjú lógun. Gbogbo ìgbà tó wà nínú àhámọ́ lóòótọ́ ó lójú ẹni tó rí i, òun ló sì mọ ohun tójú ẹ̀ rí, òun ló mọ ohun tójú ẹ̀ kàn. Wọ́n ní ẹni tó wà nínú ẹ̀wọ̀n ọmọ tẹni tó ń ṣe tòun, tí èèyàn bá wà nínú ẹ̀wọ̀n òun ni ó mọ ohun tójú ẹ̀ rí. Ìgbà tí wọ́n ní pé bóyá kó support òun náà wò pé gbogbo àwọn tá a kú ń jà fún kò sẹ́ni tó rí ti arò, òǹkàlùkù kó dọ́mú ìyá ẹ̀ gbé. Àbí kí ni ẹ lérò? Kí lèrò tiyín ẹ̀yin olólùfẹ́ mi? Ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube channel wa, kí àwọn ọmọ ẹ share fídíò. Ṣé ká sọ pé Sunday Igboho dalẹ̀ Yorùbá ni? Àbí ká sọ wípé òun náà fi ṣe mọ̀jàmọ́sá là máa kíkanjú lójú ogun?